ẹ tún kú ọjọ́ méjì mẹ́ta kan níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. arínúmọ̀bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún máa sọ lówó ẹ̀ ní màsọ́màsọ́. orí ètò yín ètò wa àyọkà olóyin ẹwà èdè yorùbá náà la tún gbọ́ sí láìpẹ́ ṣẹ̀ṣẹ̀ ìwé dáńkà lọ́wọ́ náà ní kárìn kápọ̀ látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé ní ọládẹ̀jọ òkèdèjì. orí kẹrin ni mo ṣèlérí pé a ti tẹ̀ síwájú. àkọlé tí ń bẹ lórí kẹrin ọ̀hún òun náà ni àlejò mẹ́ta. dókítà Jídé dìde bí ẹni pé ó fẹ́ máa lọ ṣùgbọ́n kó tó lọ ó fẹ́ fọ̀rọ̀ lẹ̀ ó wò lápàdé lẹ́ẹ̀kan sí i. wo bó ti wá ara rẹ̀ gúnlẹ̀ bí àlòkù ọkọ̀. mo ti ń fo tìyín mo ti ń fo tọ̀hún ńlọmọ ológbò fi já sí náà. ìwọ náà ti rí báyìí gbogbo ti rò pọ̀ ń ṣọ́ra tó gbogbo ààbò tó rò pé o lè búra rẹ. àwọn oníwà ipá ìgbàlódé yìí ti gbọ́n já ọ̀ ńlágbàdé ọ̀fẹ́ gbà lẹ́rọ̀. ó ní Jídé gbogbo ọgbọ́n tí alábàáwọn lòún gbọ́n ẹ̀yìn ni yóò máa tọ̀gbìn bẹ́ẹ̀ ni lóòótọ́ ṣùgbọ́n ọlọ́run ló bá ọ sí o pé inú ilé rẹ ní ní àbùkù tìrẹ mọ́ o ẹ̀sìn rẹ ò déta o. ìwọ wo ti mọ́nẹ́jà Akínwùmí ẹni ẹlẹ́ni ó ti ka àbùkù sì ti kàn án ó ti tẹ́ ó ti fàtẹ́tẹ́ rí i. à ń yọ ọgbọ́ lábẹ́lẹ̀ pé wọ́n fòrò ẹ̀mí rẹ̀ síbẹ̀ ni wọn ò tí ì tú ìkànnà kù lẹ́yìn ọ̀ràn rẹ̀. wọ́n ti da jìnnìjìnnì bò ó débi pé kò lè débi iṣẹ́ mọ́. eégún ti lé nílé pákọ̀kọ̀ jọ́ gbádùn lọ́nà ogun. wọ́n ní kí olè ọ̀sá wọ́n ní kó dàtọ̀wọ́ ẹ̀ sílẹ̀ ó dà á sílẹ̀. wọ́n wá tún ní kó dúró kí àwọn ọba láti tún ṣe kí ni ọjà rí. sọ́ra rẹ o yé fikú ṣeré o ọmọ tí yóò sìn yá sin bàbá kì í dẹ́sà ijó àgbà tó rédíò tí ọ̀sá àràkó ní yá o. ò ṣeun Jídé tèmi náà ló gúngún sọ ìpàkó onípàkọ́ làárí ẹni ẹlẹ́ni ní rí tẹni ọbẹ̀ òsì lè mú títí kó gbé ìkó ara rẹ̀ ó sí. màmá sọ́ra mo fẹ́rẹ̀ gbàgbé n ò tí ì rí Tàfá láàárọ̀ yìí sí ara òun náà ò ti mú ogun dáadáa ṣé ń lo oògùn rẹ̀ déédéé kò sì dá láàmú jọjọ kí n yọjú sí i lẹ́sẹ̀ kan. Tàfá wo ẹni tó ti jíire ilé wọn lókè olú ògùn látàfẹ́ mọ́júmọ́ àná ti lọ òní lókun ní ọ̀rọ̀ Tàfá ó ti gbàgbé pátápátá pé nǹkan kan ṣe òun. Tàfá ti gbàgbé ọ̀rọ̀ àná kó lè bá arẹ́ nìkan àbá ṣeré àmọ́ o kíní ọ̀hún fẹ́ lògbòlògbò díẹ̀ níjẹta àgbàrọ́jú fẹ́ kó sẹ̀rín ló fi ṣe. ara Tàfá gbàyà púpọ̀ sọ wá rí báyìí lágbàdé bá a ṣe yí dó a ò rí kòkò yí bẹ́ẹ̀ bí èèyàn bá yí kòkò bí ẹni yí dó àpáàdé akúnlẹ̀ rẹpẹtẹ ni o. ohun tó bá ṣe àkàlàmọ̀gbò tó fi dẹ́gun ẹ̀rín rínrín bó bá ṣe gúnnugún yóò wo nkoko sórí ẹyin ni o. kò sí rọ́ńbẹ̀ Tàfá ò ṣe é farawé ẹyẹ tó bá farawé gún ẹ̀yìn àrò ni ó sùn ẹyẹ tó bá dorí kodò bí àdán yóò da ẹ̀jẹ̀ lẹ́nu. mo sì tún ní kí n bí ọ́ o níjẹta mò ń wo fọ́ọ̀mù kan lórí tábìlì rẹ ní fọ́ọ̀mù àti gbàwé àṣẹ tuntun láti máa gbébọn. mọ́mà sọ pé ọgbẹ́kẹ̀lé ààbò gbọ̀n níbi tí ọ̀rọ̀ àwọn tó ṣe ọ́ lọ́sẹ̀ yìí dé o. àwọn ọlọ́pàá wọ́n ṣe é tì ọwọ́ ọlọ́pàá ọ̀gá wọn ìgbàgbọ́n mi ó tì í apẹ̀rẹ̀ kì í kàn o. ẹran tí ò fojú rí ló ṣe é tàbá sí o. ìbọn ọ̀rá tẹ́gùn o òfurufú ò sẹ́yìn ìbọn sí lágbàdé rẹ́rìn gèégé sí ọ̀rọ̀ ìbọn. Ọ̀yọ́ ni mo ń lọ ńgbà kan mo wà nínú mọ́tò èrò mo wá ṣàdédé rí àwọn àdán kan tí wọ́n ṣe wìnìwìnì lórí igi kan lẹ́bàá ọ̀nà bí mo ti wá rántí wọn mo ní kí n tún bẹ̀ dé kí n fi kẹ́wọ́ nasẹ̀ lọ́sọ́nà oko kí n fi kúrò nílùú láì lọ́sọ́kọ. ìwé àṣẹ tí mo ní tí mo sì ń lò ọjọ́ ti kọjá lórí rẹ̀ kólúwa rẹ̀ ọmọ sì kó sọ́wọ́ àwọn àgbò tàbí àwọn abẹ́sìnkáwọ́ rẹ̀. mo ní kí n lọ rí gbàwé àṣẹ tuntun ẹni afẹ́sùn jẹ́ kò yẹ kó fi pupa ra kó wá lọ dúró sójú gbiná. a kì í gbọ́ bí ẹni tí ń sọ ni kí n lè wẹ̀yán kankan káwọn tí ó yẹ kó rí mi fẹ́ kí wọ́n má lè wẹnu sí mi lára. bó bá ṣe bẹ́ẹ̀ yẹn ni ọ̀dà kò gbúrò ara ìdárayá náà ni tọ́ máa ṣe nígbà tó bá yá náà nu. mo kọ́kọ́ rò pé ìwọ ọmọ ní mọ́ máa dòkí gbẹ́ni ló fi ń dira síbẹ̀síbẹ̀ ká sọ́ra o.
àwọn tó ń bá tayò ọ̀tá ni wọ́n o. Tàfá wọlé gbòòrà ó mú ìwé ìròyìn kan wọlé. Mo rà á lọ́nà bí mo ti ń bọ̀ kó má di pé ẹ ó tún rán mi padà lọ rà o. Mi ò lè rìn lẹ́ẹ̀mejì o. Wọ́n ní ìròyìn àgbọ́lùgbánù rókúnú ẹ̀. Owó rẹ̀ dà lápàdé fún un lówó ó sì gbàwé náà lọ́wọ́ rẹ̀. Dókítà wulẹ̀ yẹ Tàfá lọ́wọ́ wò mọ́. Ẹni arí lórí ọ̀pẹ tí ń dẹ́mu sí ọ̀rọ̀ rẹ̀ ti kú ní aráyà àbí ọ̀yá díẹ̀ bí. Lápàdé pé dáadáa ó ní kó lọ dákà wá fún òun. Ọbẹ̀ òsíkí, ẹran adìẹ, ẹran ọ̀yà, ẹ̀dọ̀ ẹran lọ sọ pé kó gbà sí i. Ọbẹ̀ náà sí sìgá kan ọfọwọ́ kejì sí ìwé ìròyìn. Dáadáa òkúkú tí ìgbọ́kàdé lójijì lọ́kọ̀ ha. Tàfá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ṣíkà fọkàn balẹ̀ òbítúárì lẹ́ ń kà ẹ̀mọ onítọ̀ ń rí ni ayé rírí ni òbítúárì iléèwé òráyè ní kọ́ ìranu ni. Lápàdé fojú ìyanu wò ní gbà Tàfá kà á kò sí nǹkan tí jọ lójú ṣùgbọ́n gbà ọ̀nà ìwé ìròyìn náà sí. Tàfá rẹ̀ ní ìyànjú ó ní àwọn àyíká kákẹ́sẹ̀ jọ sí pálọ̀ ká máa kàwé àní kí gbogbo ó bẹ́ kí àkọlù kọgbà ó máa ṣẹlẹ̀ ká máa sáníyàn lọ́gbẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ akadá kí sùn takun sọ́rọ̀ òṣèlú kí gbégi lódò mú tagi sígùn ká máa sa apá sa ìtàn lára rin ká máa ṣà ká máa rọ̀ kí gbọ̀ngó máa sọ káàkiri. Èmi Tàfá ìgìrì pọ̀ ọmọ láwálé àjàwó àrú ọmọ òkè olóòkun èmi ajámaláyà bí àlejò ọ̀gànjọ́ káyọ̀ ọgbọ́n ká máa kọ́ máa yọ orúkú lẹ́nu kó máa dó gbòlà kí gbogbo àdúgbò ọmọ ọ̀rọ̀ gìrì mo ti sinmi ó ti rẹ̀ mí mo rí bí kútú ọwọ́ mi láì tí ì tó rìtáyà ènìyàn ṣe lè fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ àníkógo dé kọ́tẹ̀ ó bẹ̀rẹ̀ èmi máa jèsí jòjòló ọmọdún ara mi ó ń kọrin ó ń jó èso dágbó sí kí n ríran wò dágbó sí Lápàdé sí i lọ́wọ́ mọ́gbọ́ tiẹ̀ ìwọ lọ gbọ́ tèmi mo ní ọkàwé wò bóyá ó lè fa nǹkan kan yọ nínú rẹ̀. Tàfá ṣe Aláròyé Ìbàdàn ó wọ gẹ́gẹ́ bíi tí Lápàdé fìkágún ó ní ṣé òbítúárì mélòó òbítúárì lójoojúmọ́ mélòó rẹ̀ ni wọ́n ń kọ sí bébà. Àfàwọn tó rẹ́ni ẹlẹ́rìn fá lórí àwọn tó rí jìbìtì lù àwọn tó rí fàyọ àwọn tí kọ òbítúárì sínú bébà nìyẹn. Ẹni tí ò jẹun àná sùn tí ò mọ̀nà tí tò ní ó gbà wá só lè kọ òbítúárì síwèé bọ́mọ olówó túárì wọn kọ òbítúárì fún àmọ́ bí gbogbo ilé ẹlòmíín túárì tán pátápátá wọn túárì gbénú o. Ara ilé kejì ò ní gbọ́ o òbí wo ló túárì sínú ìwé òní o. Lápàdé fẹ́rẹ́ gbàgbé ohun tó kọ́kọ́ mú un kọ́ mo ti ń gbádùn àwọn oníwìnrin tí Tàfá ń ṣe. Ó ní orí jù báyìí lọ wọ́n ti ètò ya fọ́tò onítọ̀ọ́ sí i. Àwọn tó bá tó túárì ní ṣe ní yàwòrán àgbélébùú kó fọ́tò àwọn mìíràn ayé ara wọ̀ máyò ṣùgbọ́n ara àyè rírí náà ni ẹni tó bá fẹ́ jọ̀pọ̀ lọ́gbógógó yèyí tọrọ yín sínú. Tàfá àṣé ò lè tán lẹ́nu rẹ láéláé ó rí nǹkan tí wọ́n kọ́ bẹ̀. Wọ́n ní àwọn ó bẹ̀rẹ̀ ayẹyẹ òkú onítọ̀hún lọ́jọ́ báyìí nísàlẹ̀ ìkéde òbítúárì wọ́n ṣàlàyé díẹ̀. Wọ́n ní àkóbọ̀ lọ́kọ́lé sí ilé aláràbarà. Wọ́n ní òun ni alága ẹgbẹ́ abẹ́gisódò ní sọ́mìlì. Wọ́n ní nínú àwọn tí yọ́ gbẹ̀yìn rẹ̀ ní bàbá rẹ̀ ẹni 80 ọdún ìyá rẹ̀ ẹni 50 àwọn ìyàwó rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta àti àwọn ọmọ 8 tó bí. Wọ́n ní àwọn ó ṣe ìkéde mìíràn nígbà tó bá yá. Mary ìyẹ́rìwò ló wà níbẹ̀ sà mi ò rí o àti pé bàbá sà wọn ò sọ pé ó ti kú. Wọ́n ní àwọn ó bẹ̀rẹ̀ ayẹyẹ òkú ni ìyẹn ò sì yà ọ́ lẹ́nu. Dání ò ní kú sà àwọn wo ló sowó báṣubàṣu bẹ́ẹ̀ tí wọ́n ń kéde òkú ẹni tí ò tí ò kú Tàfá. wọn ò rí jù bẹ́ẹ̀ lọ wọn ò rí ń fowó ṣe àwọn wo ni sẹ́ ẹgbẹ́ ìgbàlódé wọn gbéra wọn òdìdí ẹgbẹ́ àfi bí wọn ò lè gba ojú ìwé méjèèjì lápapọ̀ kí wọ́n gba ojú ìwé méjèèjì lápẹ̀lú àròró ló ń ṣe wọ́n kò dìde ẹgbẹ́ ọgbà àbọ̀ ojú ìwé kí wọ́n ṣàtètè kí àríyá ó sàn níbi tí wọ́n bá ti ń ṣe ayẹyẹ kí kùtùkú ooru kí wàhálà ó ṣẹlẹ̀ lọ́ba tán Tàfá ṣùgbọ́n o
kínní kan wà níbẹ̀ tí ò yé mi sá o. wọ́n ní ọjọ́ àìkú ni yóò kú. báwo ni ọmọlúàbí ṣe lè kú lọ́jọ́ àìkú? aláìní kan ṣe ọmọ tí kú lọ́jọ́ súná. báyìí ti dà ní ṣá o, ká máa ṣe lọ. wọ́n kúkú ní ẹgbẹ́ ìgbàlódé ní àwọn ìgbà tó dé ni wọ́n ń lò. ìyẹn ni òye mi o. bàbá ọ̀jọ̀gbọ́n ò gbórúkọ ẹgbẹ́ ìgbàlódé rí ni. ẹ máa gbọ́ bàbá, ṣebí àwọn ọmọ ìgbà tó dé ni mo fọ́gi mọ́ lórí ní yàrá mi lọ́sẹ̀ tó kọjá tí mo ṣí wọ́n bọ́sẹ̀ tí sojú káwọn wèrè kan báyìí ló tó wá já wọlé tí wọ́n dè mí lógún. ṣebí ẹ̀yin àti dàda lè wá tú mi sílẹ̀ ẹ sì wá ń bi mí pé ṣé mo gbórúkọ wọn rí. kò séyìí tí mo lè dámọ̀ nínú àwọn ẹ̀wọ̀n náà tí mo gọ́gọ́ ṣí wèrè fún un tí mo fi kúùkú dára sí wọn lára tí àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé ò jẹ́ kí n gbé wọn sí tán pátápátá. ìmọ̀ mo ti gọ́gọ́ gbé ewúro sí wọn lójú o, àwọn náà ò ní gbàgbé mi láéláé. àwòrán òbítúárì rèé o, òbítúárì. a ó bẹ̀rẹ̀ ayẹyẹ òkú ẹni rere Bọ́sẹ̀dé Olódé. Abọ́sẹ̀dé bọ́sẹ̀ lọ ní ọjọ́ àìkú ọjọ́ 16 oṣù yìí ní ilé rẹ̀ Alárànbarà ní Àkóbọ̀, Ìbàdàn, gẹ́gẹ́ bí ètò tí àwọn ẹbí rẹ̀ bá ṣe. ẹni ọdún 44 ní oníṣòwò pàtàkì yìí. bí ó bá di ọjọ́ 19 oṣù yìí bí ikú ọ̀bá dá ẹ̀mí rẹ̀ légbodò lọ́jọ́ àìpé títí ọjọ́ ikú rẹ̀, òun ni alága ẹgbẹ́ abẹ́gisódò ní sọ́mẹ́lì Ìbàdàn. àwọn tí yóò gbẹ̀yìn òkú ni bàbá rẹ̀ 80 ọdún tí yóò fi sílẹ̀ sáyé lọ, ìyá rẹ̀ 70 ọdún tí yóò fi sílẹ̀ sáyé lọ, ìyàwó 3 tí yóò di ogbó ọ̀sán gangan, ọmọ 8 tí yóò di aláìní bàbá, ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀. òkú ọlọ́mọ kì í sùn. a ó máa ṣe ìkéde tó kù lọ́jọ́ iwájú. olùkéde ẹgbẹ́ ìgbàlódé. lágbàdì ọ̀fọ̀ mọ́ bọ́mọ ẹni ọ̀bá gbọ́n a kì í fẹ́ràn fún un, a kì í sì í jẹ́ ẹlẹ́gọ̀ọ́. bó bá ṣe gbọ́dọ̀ fọ́ ọmọ nǹkan kan nípa àwọn ẹgbẹ́ ìgbàlódé ni àbámọ̀lẹ́ bá wí. ṣùgbọ́n mímọ̀ nìkan kọ́ lọ́mọ wọ́n ẹ̀sẹ̀ fojú winá lọ́wọ́ wọn lọ́sẹ̀ tó kọjá yìí ni. káàtì ìwà sọ pé ọmọ wọn kò sì gbọ́ nípa wọn rí. ṣé kò yẹ kó jọ ọ́ lójú pé wọ́n ń kéde ayẹyẹ òkú ẹni tí ò tí ì kú. dàdá gbé àmàlàdé lágbàdé sì wọ́ ọmọdọ̀. oúnjẹ ní gbígbóná fẹlifẹli bẹ́ẹ̀, oúnjẹ oníga, omi àìsì lómúlé, omi tó gbé jáde nínú fìríìjì, ẹran kọ̀ǹdùkọ̀ǹdù ló mú kí àmàlà máa lọ tẹ̀rẹ́tẹ̀rẹ́ lọ́nà ọ̀fun. ló ti ń jẹran ọ̀yà ló ń ya tan adìẹ jẹ. ajẹ́yó lọ́jọ́ oúnjẹ rẹ̀ àárọ̀ yìí bí òrò ń jẹjẹ mọ́ tílé ò ní fi sú lónìí. déédéé ara rẹ̀ ló ṣe. ó gbé Tàfá kí ló ń àmúṣe lónìí? oorun lèmi ó sùn o. Jídé ti há mi mọ́lẹ̀ o. mo ti délé ha o. ó sì ní wọn gbọ́dọ̀ sí nǹkan kan tó le. ara ìsàrò ọmọdé mọ̀ àgbà ń dé díẹ̀díẹ̀. wọ́n máa ṣe mọ́ni Tàfá ní ìmí àṣẹ́sìn. èmi ò rìn gbòòrò lọ́ntẹ̀ mi o. bí n ò bá kúrò nínú àárẹ̀ kan mo lè ṣe mí. mo fẹ́ ẹnìkan sílẹ̀kùn gbàgà lójijì. ọ̀wọ́lédè àpamọ́wọ́ ńlá kan wà lọ́wọ́ rẹ̀. ó sì gbọ̀nlẹ̀ ó pupa fò. irun àtàrí rẹ̀ ran bójóbójó bí ẹni pé kò yarun nígbà tó wẹ̀ tán. ṣòkòtò péńpé ló wà nídìí rẹ̀. síngílẹ̀tì funfun alápá gígùn ló wà lọ́rùn rẹ̀. bẹ́tì kò dúdú ló fi sójú. ó mú fáìlì pẹlẹbẹ kan lọ́wọ́. Lágbàdé wò ó títí ó rí pé òun ọ̀mọ́ rí. ó hàn gidigidi pé ilé ìjayà gbáà ni àlejò yìí wà. ìbẹ̀rù gbojo ló sì fi wọlé. ewúrẹ́ tó wọlé tí ọ̀kágò wọn ni mímu sọ ní dà. ṣùgbọ́n ikú tó fàgọ́lẹ̀ tí ń jọbẹ ṣé kìí ṣe tẹnu ẹnu lọ́fẹ́ gbọ́. bí èèyàn bá sì wí nǹkan kan gọ̀ ẹ dákun ẹ má òun rẹ̀ ń gbọ̀n jókòó. Lágbàdé ọ̀fẹ́ ló gbé èèyàn lọ́rùn nítorí àlejò yìí ń gbọ̀n ni kọ́mọ́dà wó lulẹ̀ bí igi gbígbẹ. ó jókòó sí jáàgé onítìmùtìmù bẹ́ẹ̀ ni pé ọ̀ràn kan àti fòdìdé lójijì. ó fìdí hí aga ara rẹ̀ ń ṣẹ́gìrì lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ẹ dákun sà ọ̀dọ̀ yìí mo wá sà. mo gbọ́ bí ẹ̀yin lè ń jẹ́ Lágbàdé. ọ̀rọ̀ kan ló kà mí láyà ni mo bá wà. kẹ́ torí Ọlọ́run kẹ́ gbà mí. ọwọ́ yín ni mo wà ọwọ́ Ọlọ́run. mò ń gbọ́ onítọ̀ ó sí fáìlì tó mú lọ́wọ́ pìrí. ó sì mú ìwé ìròyìn kan jáde nínú rẹ̀. ó nìyí sà èmi ni mò ń jẹ́ Bọ́sẹ̀dé Olódé tí wọ́n yàwòrán rẹ̀ sínú ìwé yìí. Àkóbọ̀ ni mo ti ń sáré bọ̀ bí mo ti rí ìwé yìí gbàrà tí mo ti balùwẹ̀ dé tí mo ti lọ wẹ̀ padà sínú pálọ̀ nínú mi. bàtà sálúbàtà tí mo fi wẹ̀ ló wà lẹ́sẹ̀ mi yìí. mo dúró múra òde
mo ti sínú ọgọ̀tàn kí n tó rántí pé mo gbé dẹ́rẹ́bà àti pé irú aṣọ yìí ni mo wọ̀ sọ́rùn. Ta ni ọ̀gbọ́jọ́ ọkú rẹ̀ tí ò ní kọminú mo dákun tètè mọ́rọ̀ sọ ojú kan mi àròjọ́ mùsùlùmí ojú onítọ̀ rẹ̀wẹ̀sì. mo ní èmi ni Olúdé. ẹnu ya Olúdé sí ìbéèrè yìí ó sì bẹ̀rẹ̀ sí pariwo bó ti ń sọ̀rọ̀. nígbà tí mo ti kú tí wọ́n ń túfọ̀ mi èmi náà ti kálẹ̀ gan-an. kí ni àlàyé tó ní ṣe àbí mo sì ti kú ní alàgbà ǹjẹ́ mo mọ̀ ọ́ rí. ẹ̀yin wo lẹ́jọ́ ń ṣe ẹgbẹ́ ìgbàlódé inú ọ̀mọ̀ àwọn kankan tí ń jẹ́ bẹ́ẹ̀ o inú ò sí nínú ẹgbẹ́ òkùnkùn kankan. gbogbo fáàrí mi ò ju inú ẹgbẹ́ alájẹsẹ́kù lọ èyí òwe ní ọ̀rọ̀ rẹ̀ yìí ṣe wá gan lápàdé o Olúdé ràn lọ́wọ́ yín mọ́ wá wà kí ẹ dákun kẹ́ ẹ gbà mí lọ́nà wo. ìkíní sà mo fẹ́ mẹni tó gbèrú ìkéde yín kan ní ìwé ìròyìn kí n lè ó sì lọ sí ilé iṣẹ́ ìwé ìròyìn Aláròyé Ìbàdàn kọ́ lọ béèrè ẹni tó sanwó ṣèkéde náà. mo bá pè wọ́n lẹ́jọ́ ó dájú bí owó ribiribi lórí gbà bí owó tanràn lọ́wọ́ ẹni tó kéde àti lọ́wọ́ Aláròyé Ìbàdàn tó gbé jáde tí wọ́n dá jìnnìjìnnì bọ́. alàgbà ẹ mọ́ tàn mí bí Aláròyé bá kọ̀ tí wọn ò jẹ́wọ́ ẹni tó rán wọn ṣẹ́ ń kọ́ ajẹ́pọ̀ àwọn nìkan ni yóò tanràn lọ sọ́dọ̀ lọ́ọ̀yà kẹjọ́ mọ́ sì ti bẹ̀rẹ̀ kí n ti dolóògbé ibì kan dùn ọ ni tó fi ń rogún síra rẹ kúkú lájà lásán ni wọ́n ń ṣe sí ọ wọn ló sì jí dọ́bìnrin yìí bí ẹ bá wá kọlu ọ̀gáńkọ́ Olúdé bójú jẹ́ ó sì bú sẹ́kún alàgbà lápàdé kẹyìn ó fọ́ká tó mọ̀ ṣáájú èyí tó ti fọ́kì mọ̀ sí kójọ mọ̀ bá sọ pé ilẹ̀ ni wọ́n ha bí wọ́n bá sọ dòótọ́ ń kọ́ ká sọ pé kò ní rí bẹ́ẹ̀ kó lọ rí bẹ́ẹ̀ sọ yìí dáadáa o. ta ló bá lọ́rọ̀ bí aṣọ bí ìjàdù pàápàá kò sí jẹ́jẹ́ mi lèmi ṣe inú ìbẹ́lì kankan dùn kankan bí ti wù kọ́ mọ́ n tó bá lè jọ gẹ̀dẹ̀ inú ìjẹ́ ohun tí mo fẹ́ lè sọ pé mo rí lágbẹ̀rẹ̀ ni pé lọ́sẹ̀ tó kọjá ẹ̀lú ni àwọn kan fi pè mí tí wọ́n ní kí n mú mílíọ̀nù kan náírà pàdé àwọn níjòkòdó mo ní owó kínni wọ́n ní kí n fi ra ẹ̀mí mi àwàdà mú pé ta ni mo bá ní àdéhùn mo ní kí n ti rí mílíọ̀nù tí ń fi yọ sàrà mo fi wọ́n gún lágídí àfi láàárọ̀ yìí o tí wọ́n tó fi ẹ̀lú pè mí tí wọ́n ní kí n wojú ewé kẹtàlá ìwé ìròyìn Aláròyé Ìbàdàn mo bá fọ́tò mi ń bẹ̀ nínú òbítúárì wọ́n dájọ́ ọkọ ara wọn láìṣe tèmi ẹ gbà mí o kí wàá lọ rò pé mi lè ṣe ń bẹ̀ o ọ̀rọ̀ yóò gún mi lọ́wọ́ kò gún mi lẹ́sẹ̀ ayọ́nusọ ní tèmi ọ̀jẹ̀ bí mo bá wí nǹkankan ìmọ̀ràn mo lè gbà ọ́ ìmọ̀ràn náà sì ni pé kó lọ sọ fún lọ́ọ̀yà tàbí bí o bá fẹ́ dá sí ẹjọ́ náà fúnra rẹ lọ fẹjọ́ sùn lọ́dọ̀ àwọn ọlọ́pàá wọ́n ṣàgbọràn tó fọ́ ògùngùn yọmọ tó ń sunkún ó sì yí ìyá rẹ̀ tí ń rẹ̀ ẹ́ àwọn ọ̀dádá tó gbé ara wọn ní ẹgbẹ́ ìgbàlódé ti fáwọn náà létí tẹ́lẹ̀ ńgbà tó ń ọ̀mọ̀ wọn pé ọ̀rọ̀ ìtàn ẹlẹ́dẹ̀ ò lè kan lè mọ́mù pásítọ̀ ìgbógún ọgbọ̀gbọ́n làgbàlagbà fi sá fún màlúù abánimádìẹ tó bá forúkúnbó aláṣejù ni aláṣetẹ́ wọ́n ti kìlọ̀ fún òun ọ̀rọ̀ Olúdé yí ọ̀kan òun tàfà ti ń parapòrò níbi tó jókòó sí òun fetí sí tí wọ́n sọ láì fọhùn ńgbà tó ṣe ó ní alàgbà ẹ jẹ́ kéèyàn ó bá wọn rú àwọn ikọ̀ lọ̀ràn sí ìgbà tó dé ọ̀hún sí kọ́ńbọ̀ ọ̀gbọ́n tí mo fi wúgù dára sí létí o ẹnu rẹ̀ ó máa ṣẹ̀jẹ̀ lọ́dún mẹ́ta ni kò lè tí ì dá èyí tí mo ṣẹ̀ nígbò bí àtàrí rẹ̀ ò bá tí ì fọ́ yángayánga àwọn dókítà ò ní lè tó pọ̀ tán títí yóò fi gbẹ̀mí mi mo bá bọ́ sí gbòòrò mo máa ṣàwọn jọ lọ́sibítù ni wọ́n máa wá wọn lọ gbogbo ara wọn ni yóò ti dáràn jẹ tàfà máa sùn sọ̀rọ̀ ṣùgbọ́n dídá tó dá sọ̀rọ̀ yìí báyìí kì í ṣe tòmùgọ̀ nìkan kò sẹ́kọ̀ọ́ ya ti adásí ni lọ́rùn obìnrin ọ̀dọ́gbọ́ ẹlẹ́rú wẹ́rú rẹ̀ obìnrin ọ̀dọ́gbọ́ ní kí wọ́n jọ́gọ́ ń ó dé àgbìmọ̀ ó lè mọ bí ẹrú ọ̀hún ti rìn lágbàdé ní o ṣeun dàfá ó lè jẹ́ pé ìwọ gan-an ni wọ́n bẹ̀ kọ́ ọba Olúdé ṣiṣẹ́ tó fẹ́ ṣe kọ́ ọba kó àwọn ẹ̀hàn ní ẹgbẹ́ rẹ̀ mélòó kan jọ kí wọ́n máa ṣe ajá rẹ̀ kiri ìlú nílé níbi iṣẹ́ nírìn àjò lọ́sàn-án lóru ọmọ náà làárẹ̀ sí náà tàbá fòsókè ọgbà tó fẹ́ ṣe é mo ká èyí tí mo bá mú mo fi mú ẹ̀fọn fèrè yóò gbà mí lọ́gàá yóò ta dèrò nípa ọlọ́run ń bọ̀ bí wọ́n bá sì kú ẹ̀ tán
sàárì rẹ̀ náà ò ní jìn, mo gáàsà, mo burú ju èṣù lọ o. Olúdé wò lẹ́nu bó ti ń sọ̀rọ̀, ó rí ìrètí nínú tí Tàfá ń sọ. Ó wá jókòó kòkò lórí àga, ó fẹ̀yìntì, onùdúnù, ó wá gbé àpamọ́wọ́ rẹ̀ ó sì ó ní, mo mọ̀ pé owó ni yóò jẹ, mo sì ti múra wá láti ilé owó rí, èmi alára ò káwò, bẹ́ẹ̀ bá na tán bí ò bá tó ẹ béèrè sí lọ́wọ́ mi, tayọ̀tayọ̀ ni mo fi fún yín sí. Ìwọ̀n owó tó bá mi jèrè mi láàárọ̀ yìí ni mo kó wáyé, bí mo bá ti kó ní wọ́n lọ gba owó náà ní báńkì. Ó gbówó kalẹ̀, ó rí gèlè sílẹ̀ ní ojú Tàfá gba gànàgànà. Bí bàbá rèé o, tí bàbá rèé o, ẹ̀yà àgbà tèmi náà mọ́ ní báńkì o, bọ́ńdù lèmi fẹ́ o, n ò fẹ́ lẹ́yọ o, má tanná ra àwọn wèrè ọ̀hún nídìí o. Inú Olúdé dùn, ó ti rí síwájú, ó ní kò sí ìyọnu, iyekíye màá fún ẹ, o ṣe. Lápàdé mi rí, ó ní Tàfá, ǹjẹ́ àṣìṣe àtògbòwó, a kì í ṣe gbájú ẹ̀. Olúdé, máa gbówó rẹ̀ ìlọ́nà, má rajo òkùnkùn. Bàbá ti rójú ọ̀rọ̀ yìí tán, bí akitiyan wa bá kún ọ lójú, ó lè fún aníyẹ tó bá lágbára. Èmi ò lè gbowó o, owó tó ríre jọ nínú ilé rẹ òṣàbò lè gbò mí, fi mí sílẹ̀ bó ṣe bá mi. Olúdé tún bojú jẹ́, ọ̀rẹ́ dẹ, ó dákẹ́ lọ gbà, ó wá ní, ó dà alàgbà, ẹ jọ̀ọ́ sẹ́ẹ̀lì yọ̀ǹda Tàfá fún mi kó máa bá mi lọ, ọkàn mi ó balẹ̀. Bí mo bá mọ̀ pé mo rí aláàbò kan nítòsí mi, bẹ́ẹ̀ yẹn kọ́ o. Olúdé, wọ́n jẹ́ akánjú àkánjù, jẹ́ àbọ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí àwọn aláàbò tìrẹ tó lè ràn ọ́ lọ́wọ́. Fọkànbalẹ̀, máa rìn máa yan, kò sí láburú. Lónìí lọ́la a ó gbìyànjú láti wá olùrànlọ́wọ́ fún ọ. Máa lọ, mọ́mìkan, gbé owó rẹ̀ ńlẹ̀ kọ́ ọ máa lọ. Olúdé dìde ńlẹ̀, ó kó tì ọ́, ó jáde lọ, àpamọ́wọ́ rẹ̀ lẹ̀ mọ́ alábíyá bí ẹni pé wọ́n fi irin jó mọ́, kò kó owó nílẹ̀, kò sì mú fáìlì. Tàfá tẹjú máa roro bó ti ń jáde lọ. Lápàdé dìde kíákíá, ó wọ yàrá rẹ̀ lọ, ó mú bébà fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ kan jáde, ó kó owó Olúdé ńlẹ̀, ó yin mọ́nú bébà tó mú jáde, ó yin mọ́ránmọ́rán, ó sì fi àtìlẹ́ gba ọkọ̀ orúkọ ara rẹ̀ sáré gbìnrín tó dì kalẹ̀ náà. Ó sì kọ àdírẹ́sì onínọ́mbà tó ní nípò sọ́fíìsì sí. Ó pe dàdá sáré dé, wá lọ rí rẹ́gísítà kìíní yìí fún mi nípò sọ́fíìsì. bó o bá ti rẹ́gísítà rẹ̀ tán lọ sọ́dọ̀ onísìgá mi kó ra pákẹ́ẹ̀tì 6 fún mi. Afárá, sáré lọ, ṣègírí ni o, ṣèwírí. Dàdá sáré jáde lọ. Tàfá ti wo obìnrin náà tẹ́lẹ̀, ó wá ní, àlàyé bàbá, orúkọ ara yín lè mà kọ́ sí ìṣorúkọ Olúdé, ìgbàgbé ni, tèmi yé mi. Tàfá, mo mọ ohun tí mo ń ṣe, ńgbà tó bá yá mo máa ṣàlàyé. Wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ní Audu Karimu, olórí ọlọ́pàá Ìbàdàn, wọlé wá sí pálọ̀. ẹ kú òkojú o. Lápàdé, àrò mokun bí, àmọ́ mọ̀ bínú o, bí ó ṣe mí jáíjáí díẹ̀ kí n tó wá bò ó wò. Bí mo bá sọ pé n ò gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọ, irọ́ ni mo gbà. Ó sì tún wò mí kí n wá kí ọ, ṣùgbọ́n iṣẹ́ lọ́wọ́ mi lọ́rùn, àjáàjò tí kì í jẹ́ kọ́mọ obìnrin ó tóbi. Sọmọ pé tọ̀sán tòru níṣẹ́ ọlọ́pàá, ẹ̀gbọ́n ọwọ́ ni kì í jẹ́ kára ìyọ́ tẹsẹ̀. Dákun má bínú o ṣeun Audu, ara mi ti lè. Wọ́n ní àwọn olè lọ́wọ́ ká ọmọlé lóru, àwọn adigunjalè, àwọn kìnìún òkúkú lọ́rùn gbọ́ bá ti hàn wọ́n lè mọ̀ tó. Ṣé wọn ò kó ọlẹ́rù púpọ̀ ju bó ti yẹ lọ? Audu, èmi ọmọ yìí nǹkan tó tó o, tàbí tó pọ̀ ju o fún olè láti kó o. Nítorí náà ìdáhùn béèrè rẹ ṣòro. Tàfá ní, ṣàlàyé ọ̀gá, bí olè bá wọlé ènìyàn, iye nǹkan wo ló yẹ kí olè ó kó? Ọ̀rọ̀ pẹ̀lú àlàyé, ọ̀jọ̀gbọ́n ni bàbá, wọn ò dá ọ lóhùn. Ṣé wọn ò sáàsì ọ́ léṣe? Ábàmì ìròyìn la gbọ́, ṣùgbọ́n ìròyìn òkèèrè bí ọ̀bádé kan àmọ́ ilé kan. Mo ní ọ̀dọ̀ rẹ ni mo ti gbọ́ òdodo. Ṣeun ogún àkólé kan gáígáí tó ń dá mi lóhùn yìí,
mo mọ̀ pé inú ń bí ọ ní mọ́ bínú jọ̀ọ́ tọwọ́ ni ọ̀jẹ́ kí tẹ̀rẹ̀ kí ó ráàyè kóná ṣé bí wọn náà ló sì ti wá kí mi ẹni tó ṣe bí àtẹ́ wọn ní kò sáwó pa ẹni tí ò wá síbẹ̀ kankan ń kọ́ àdúpẹ́ tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ wá o ẹ̀ ní firú rẹ̀ gbá o Tàfá ní a ò ní firú ẹ̀ sá fún yín ẹ̀yin tì mí lọ́jọ́gọ́jọ́ mi ò ní wá kí yín o àódò ń wò ó ohun gbogbo pálọ̀ yípoyípo ọrùn rẹ̀ yí bí ẹ̀yìn ijó alágẹmọ ó wọ̀ tó wò sí wòkè wólẹ̀ ńgbà tó sì ó ní ọ̀gbẹ́ni Olúdé ti lọ ní Olúdé ta ní jẹ́ bẹ́ẹ̀ Lágbàdé fọhùn bí ẹni tí ọ̀gbọ́n orúkọ náà rí Olúdé tí wọ́n lọ wá sọ́dọ̀ rẹ̀ láàárọ̀ yìí ó lè já ránjú ọjà rẹ̀ láì sarúgbó Tàfá béèrè pé ṣé ẹni tí dàdá sì jáde lẹ́ẹ̀kan dàdá ló wá wá o kì í ṣe bàbá o ó bá sọ lẹ̀ ń béèrè o Lágbàdé ọ̀fọ̀hún a ó dùn ojú àwọn méjèèjì bọ́ ọ bá ń díbọ́n pọ̀ mọ́ jẹ́ kí n ní ọ níran ẹ̀wù fẹ́lẹ́fẹ́lẹ́ funfun alápá gígùn lọ́wọ́ ọbọ ṣòkòtò péńpé ó fi bẹ́tí kò dúdú kirikiri sójú mọ́tò mẹ̀sí ọlọ́yẹ ló gbé wá ó wá sí i kò ní àní-àní èló lowó tó kó fún ọ owó àúdù owó kíni kí ló wá rà kí ló wá sanwó ọ̀fẹ́ sọ pé Olódé fún ọ ní owó tó ní kó mú wá fún ọkọ Lágbàdé ilé rẹ̀ ní Àkóbọ̀ ni mo ti ń bọ̀ yìí ìyàwó rẹ̀ kan ló ta mí lólobó ó sì ní gbogbo owó tó wà nínú ilé rẹ̀ ló kó wá fún ọ ṣé kìí ṣe pé ìwọ ló ní kókó wá ni mo mọ̀ wá ara ilé mi ni kì í kúkú ṣe é bú ṣe bí láàárọ̀ yìí ló pé ó sì ní ọ ẹ̀sẹ̀ jáde kú lọ́dọ̀ mi ni abájọ tó fi ń yẹ̀rùn kiri inú pálọ̀ bí adìẹ oníkọ́lí tí orí rẹ̀ yí bíi fáànù ayérùn ò lè náwó ọ̀hún tán a ò lè náwó ọ̀hún tán ní sí àárọ̀ yìí àbí owó tásẹ́rẹ́ kan ni pálọ̀ mi rèé o yàrá mi nu gbogbo ilé mi náà rèé owó ọ̀hún dà Lágbàdé òkúkú fìbínú sọ̀rọ̀ ó ń ṣe láwẹ́láwẹ́ ni ó ń fọwọ́ ṣàpèjúwe bó ti ń sọ̀rọ̀ àúdú dáhùn ó ní ó dá ara rẹ̀ lójú Lágbàdé àbí ó mọ̀ pé wọn ò mú wáráàtì lọ́wọ́ láti wá nu léwò ó mọ̀ pé wọn mọ iye owó tí wọ́n fúnra rẹ̀ ní lọ́wọ́ tẹ́lẹ̀ kó lóde ó tó dé bí mo ní mo fẹ́ yẹnu ilé rẹ̀ wò báyìí òtún bá ń tẹ́ni yọ̀ jẹ ṣùgbọ́n ẹni tó bá rò wípé òun mọ̀ kàn fi pamọ́ kọ́ran ti ẹni tó mọ̀ wá o nígbà tí mo bá rí ọgbà mú lọ́rùn ọwọ́ òní lè gbọ́ o àgórí ìka ni mo ti mú ọ báyìí pọ̀rọ̀ lọ́ọ̀yọ̀ bọ́ bó o bá ti rọra fa ọwọ́ rẹ ṣé ìwọ yìí dẹ̀yìn lẹ́yìn ìjẹkújẹ rẹ yìí ni bẹ́ẹ̀ bá ọ̀bá dẹ̀yìn lẹ́yìn rẹ ìwọ yìí dẹ̀yìn lẹ́yìn ẹgbàá bá a bá dàgbà yógun jà bíi ti ẹ̀kọ́ ó sì ṣeéṣe àárín nǹkan kan gòmà tó fi ṣe orí kọ̀ọ̀ka yìí náà ni ẹnìkan máa fowó ẹkún rajẹ ẹ̀rín ó pòṣé ó fi ìbínú jáde Lágbàdé dúpẹ́ lọ́wọ́ orí gbé orí ọ̀hún pé òun ti tètè gbé owó Olúdé ńlẹ̀ bí ẹni pé òun ti mọ̀ tẹ́lẹ̀ pàrọ̀ ń bọ̀ Tàfá dágẹ́ tí ó ní àbájọ tẹ̀fí ní kí dàdá lọ pósù owó ọ̀hún lẹ́ẹ̀kan ẹ ò fẹ́ kí wọ́n bá gbó lápò yín ẹ mà lóye o bàbá òjọ̀gbọ́n pósù àbíkílówí mo pósù o mo rẹ́gísítà rẹ̀ ni inú àpótí mi nípo sọ́fíìsì ni wọ́n fìwé pélébé kan sí ìwé ẹ̀ ni wọ́n fi gba ẹrù mi bọ́ bá yá bó ṣoṣù kan bó ṣe méjì wọ́n bá mi fi pamọ́ sọ́dọ̀ ńgbà tí dàdá dé ó kó pákẹ́ẹ̀tì sìgá 6 fún Lágbàdé ó sì fún ní ìwé tẹ́rẹ́ kékeré kan láti po sọ́fíìsì Lágbàdé gba gbogbo rẹ̀ sọ́wọ́ ní o ṣeun dáadáa ògùnṣẹ́ ajé èkó ní pẹ́mọ́ o ṣeun Lágbàdé dìde ó mú ìwé po sọ́fíìsì ọlọ́fi há ẹ̀yìn aago ara ògiri nínú yàrá rẹ̀ ó sì kó pákẹ́ẹ̀tì sìgá wọ yàrá lọ ńgbà tó padà sí pálọ̀ ó kíyèsí pé dàdá ò tí ì jáde lọ ní kí ló kù dàdá ní mo ní kí n ròyìn ohun tó jù mí rí ní sa bí mo ti ń lọ lẹ́ẹ̀kan mo bá mọ́tò ayọ́kẹ́lẹ́ kan nítòsí oríta apẹ̀rin ó dàbí ẹni pé táyà rẹ̀ kan jò ẹnìkan yọ táyà ọ̀hún kó lè bá gbé òmíràn sí ni mọ́tò mìíràn bá ń sáré bọ̀ látọ̀nà mẹ́sọ̀ọ̀sẹ̀ ọkàn gba dẹ́rẹ́bà tí ń yọ táyà sínú gọ́tà ni kò sì tilẹ̀ dúró wò ó àgbàsálọ lọ́gba Lágbàdé kọ ó sáná sí sìgá kan ó sì mú àgbàsálọ nìyẹn ìkàmọ̀láwa kọ̀ ń wo ìkà gan ló fi ṣe sà
ọgbà sínú gọ́tà ó sì sá lọ. ọ̀bọ̀kún funfun báláwo ni táyà rẹ̀ jò, nọ́mbà onírèké ló wà lára rẹ̀, àyànrán ni tó tán yínrínyínrín. ẹni tí mọ́tò gbá wọṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ alágbá gígùn, mọ́tò tó kọlù sáà dáàbò ni nígbòsà. kì í sí pọ́jàmù ni. Tàfá ní èyí ò ju àmùjíjà lọ, ó já kòkó páfúká lágbàdé dijú. ó gbójú sókè ó fa sìgá, ó ní mọ́tò ìfún ló pè é. ọ̀bọ̀kún ọlọ́yẹ́, nọ́mbà onírèké bẹ́ẹ̀ ni sà. ṣé kìí ṣe ẹni tó wá sí ilé kan kó má dàbí ẹni pé mo yánu ni sà. mo rò pé òun gan-an ni wọ́n gbá jù sínú gọ́tà. èyí mà ga o, à ń pè é lóhùn ó mà ń láró náà. kí ló tó wá ṣẹlẹ̀ dáadáa ní bí mọ́tò tó sọnù ti lọ tán ni mọ́tò mìíràn dé tó dúró. àwọn mẹ́ta tó wà nínú rẹ̀ sáré sọ̀kalẹ̀, wọ́n ń ṣáájú ẹni tí mọ́tò gbá tó ń kérora nínú gọ́tà. ọ̀kan nínú wọn wu awakọ̀, ó ní olóde ni. Tàfá ní ẹni mímọ̀ wọn ni ẹ̀hún mà sóríire o, dàdá ni ó jọ bẹ́ẹ̀. ọ̀kan nínú wọn tó ní kí àwọn ó gbé lọ sí ọsibítù, ẹnìkan ní ọ̀rọ̀ ọlọ́pàá ńkọ́. ọ̀kan ní tó bá wu ọlọ́pàá kó wí, kó lóde sáàmọ́ ti kú ni wọ́n bá fi mọ́tò tí wọ́n gbé lọ. gbogbo ènìyàn ló ń ṣàdúrà fún wọn. Tàfá tó ní wọn ò mọ ọlọ́pàá o, ẹ̀wọ̀n ń rò wọ́n o. ṣé àwọn dókítà ó tilẹ̀ gbà lọ́wọ́ wọn lọ́fẹ̀ẹ́? ọsibítù wo ni wọ́n lọ? Lágbàdo fa sìgá rẹ̀ sátàrí, ó tu èéfín rẹ̀ jáde kí dàdá tó sọ pé wọn ò dóríkọ ọsibítù ọ̀hún o. wọ́n ṣàgbé lọ. Lágbàdo mìírí ó wá ní ọsibítù àbí ńlá. irọ́ pátápátá, kí ni ń jẹ́ ọsibítù? àwọn onígbàlódé lọ́kọ lù ú, àwọn náà ló sì gbé lọ. Ọlọ́run ló mọ ibi tí wọ́n ó gbé lọ. aráyé sì ń ṣàdúrà fún wọn. àwọn ajẹnifẹ́ni, èkúté ilé, àwọn amòòkùnsìkà, dàdáníà, ẹ̀rí nǹkan bí o. níbo ni wọ́n ó gbé lọ báyìí? ẹni ẹlẹ́ni sì rìn, wọ́n bọ́ sọ́wọ́ àwọn ẹ̀ka. Lágbàdé ní èmi ni wọ́n kọlù, kì í solódè. wọ́n ń tọwọ́ bọ̀ mí lẹ́nu ni. wọ́n ì tí ì lọ síbi kankan. Tàfá àjọ lọ síbi kan. ikú tó fàkọ̀ sílẹ̀ tí ń jọ̀bẹ tẹ̀mẹ̀ni lọ fẹ́ gbọ́. Tàfá ní mi ò sáwù, mi ò yẹ bàbá àlàyé, mo wà pa àjọ lọ kárìn kásọ̀, yíyẹni dàdá ní igi rí pa á. báyìí la parí orí kẹrin. pẹ̀lú ògo Ọlọ́run, orí karùn-ún náà láti tẹ̀ síwájú láìpẹ́ jọjọ. àkọlé tí mẹ́mbẹ̀ mo rò bẹ́ẹ̀ kárìn kápọ̀. òun náà nìwé tí a ń kà látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé ni Ọládẹ̀jọ Òkédìjí. ẹ má gbàgbé kù iṣẹ́ báyìí náà ní mo rí iṣẹ́ yá. tó bá jẹ́ pé ṣẹ̀ṣẹ̀ ń dé ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́ ni, ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí Ẹwà Èdè Yorùbá TV àti àwọn channel àkàndá tó tún kù bíi Oríkì Yorùbá TV, Ẹwà Èdè Yorùbá TV tẹ́wà yìí, Òwe Yorùbá TV, Àṣà Yorùbá TV, Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó live, Ìkórìtà kò yé mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èdè àti àṣà wa wuyì, ó rẹwà púpọ̀, kò gbọ́dọ̀ parun, bẹ́ẹ̀ ni ò gbọ́dọ̀ wọ́mi ní ọ̀dọ̀ tèmi. ẹ̀yin ńkọ́? bí bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ, àbẹ́ fẹ́ ẹ mọ oríkì orílẹ̀ yín jinlẹ̀jinlẹ̀, ẹ fẹ́ ká bá yín gbé jáde, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. èdè àti àṣà Yorùbá ò ní parun, àjùwà ṣe o.